Fìtílà ẹ̀mí Classic TV. Ìṣọwọ́ kan yẹn bù àyà kódà gan-an mi ò mọ̀ pé mo lè gbégbá rókè. Jọ̀wọ́ má wulẹ̀ gà mí jàre èmi kan lè ṣe gbàgbọ́ wípé mo pàdé ẹni tó mọ orí kan jù mí lọ ó mọ ẹ̀dùn ìdòwò lọ. Gbogbo ẹ̀ tó kọrin ìpínlẹ̀ olólùfẹ́ yẹn gbogbo mi dé ṣe ń jábọ́ lójú àwọn èèyàn kódà ó jábọ́ lójú èmi gan amúmíjẹ́ tèmi ọ̀nà méjì ló pín sí. Kí ló dé ṣerú ẹ̀ ṣẹlẹ̀ sẹ́rí ni. Ọlọ́run má jẹ́ orin ẹ̀ kọ̀ wọ̀ mí lákìyẹmí ara ni àti wípé ó dà pé mo ti mọ̀ pé wọ́n ló máa gbégbá orókè. Kó dẹ̀ máa wò ó mi ò mọ̀ pé orin yẹn lè gbòmìjẹ́ lójú àwọn èèyàn àròkọ orin lásán dẹ̀ ni o kò ń ṣe pé ó ṣẹlẹ̀ sẹ́yìn kankan tí mo mọ̀ yìí o mo kàn rò ó kọ ni. ẹ̀yin tẹ́ gbégbá orókè nínú ìjì orin ṣẹ̀ṣẹ̀ ṣetán ẹ kú oríire o. Ẹ ṣé gan sa. Ẹ kú oríire máa ń jọ pé ọkọ mi mò ń lọ. Ẹ má bínú. Àti pé káàdì mi lélẹ̀ màá máa retí yín lọ́fíìsì mi lọ́la tẹ́ bá wá máa introduce yín sí ọ̀gá olórin kan tó dẹ̀ jẹ́ promoter mo mọ̀ pé pẹ̀lú orin tẹ́ kàn bẹ́ẹ̀ yẹn ó máa promote yín to the very top. Ẹ ṣé gan sa. Thank you very much. Má fẹ́ láti wá o. No problem sir. Ó dà ọ̀ sir. Ó dà ọ̀ sir. Yes sir. One, two, three, go. Ṣayé jẹ́jẹ́, ṣayé jẹ́jẹ́ o, wáyé bàjá kò ṣe é sọ, báyé bàjá kò ṣe é sọ. Ṣayé jẹ́jẹ́, ṣayé jẹ́jẹ́ o, báyé bàjá kò ṣe é sọ. That's beautiful. Man. In fact, what class musician are you? Thank you very much. I'm very glad pé mi náà mo bá yín ṣiṣẹ́ lórí album mi. Tí bá máa fi dé ọ̀dọ̀ Mr. Shobande, tí bá wá sọ fún performance yín, the sky will be your stepping point. Thank you very much. Ẹ ṣé gan. Èmi náà fẹ́ assure yín pé ní disappoint ni. No, ó lè disappoint me. Èmi wà ní studio mo mọ̀ nǹkan tẹ́ ń dá lára. Àwọn fans yín tó wà out there, àwọn yẹn lè ní disappoint. Ẹ ṣé gan. Ẹ jẹ́ ká lọ sí reception. Okay sir. Okay. Engineer, Maria. Kò ní dá tí Àkànní bá rí orin tí mò ń compose yìí o
ti mọ̀ pé mo rífẹ́ fún òun. Àmọ́ ṣé kò yẹ kí Àkànní tiẹ̀ fẹnu ara ẹ̀ sọ wípé òun fẹ́ fẹ́ mi kí n tó tara mi lọ́pọ̀ fún un? Text message. Àkànní mà ní. Lábísí mi, jọ̀wọ́ gbogbo ohun tí ò ń ṣe sílẹ̀ nísìnyí kí wọ́n bá mi nílé ìjẹun tí a ti máa ń pàdé yìí. Mo ní ọ̀rọ̀ tó ṣe pàtàkì láti bá ẹ sọ. Màá máa retí ẹ. Kí ni bá ṣẹlẹ̀? Àkànní ò máa ránṣẹ́ release mi rí. Bí a ṣe yára wa ni. Àǹtí mi. Yes. Ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré jáde, mo fẹ́ lọ rí Àkànní. Okay, má pẹ́ o. Okay, màmí ni pẹ́. All right. Auntie. Ẹ pẹ̀lẹ́ wa. Tinúkẹ́. Báwo ni? Okay ma. Ilẹ̀ máa dì à. Much. Mo lọ sí mọ̀. Ọ̀rẹ́ mi náà ni mo wá kí. Débísí ńkọ́? Débísí, ẹ pàdé ra yín níta ń bẹ̀ yẹn. Ó ṣe kó nu lé ni. Mi ò pàdé ẹ̀ náà. Ó yẹ kó lè pàdé ẹ̀ o. Wọ́n kàn náà ń lọ sọ́dọ̀ Àkànní. But báwo ni Débísí ṣe máa ń ṣe báyìí? Kí ló ṣe? Ó ṣe pé lórí fóònù sódà sọ pé òun wà nílé. Pé òun náà kì í sábà jáde. Àfi tó bá lọ sọ́dọ̀ Àkànní ẹ̀ náà ni. Àkànní again. Àǹtí, ṣé kí n bá Débísí sọ̀rọ̀ ni? Bíi ti báwo? Lórí Àkànní. Kí ló ṣe? Lórí pé Àkànní ò worth there at all. Kò measure up to standard Débísí. Tinúkẹ́. Ma. Ṣé wò mọ̀ pé téèyàn bá ti dàgbà bá ṣe rí ó lójú ọ̀rọ̀ tó yẹ kó máa bọ́mọdé sọ? Ìwà tí Débísí ni ṣàwáwù ẹgbẹ́ nìyí, ẹ̀yin ló yẹ kẹ́ máa jọ advice ara yín, kẹ́ máa bára yín sọ̀rọ̀, kẹ́ máa gbára yín níyànjú. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Ọ̀kan tẹ́mi kan sọ ní kẹ́rin àti Débísí àti Àkànní wọn match at all. Well, Ọlọ́run á jẹ́ ògbọ́n. Àmì o. Kó gbọ́ náà ní kókó, Ọlọ́run á jẹ́ ògbọ́n. Àmì o. Àǹtí ẹja parí létí. Kí ló wà ń flọ? Èmi ló ń bi kí ló wà fún. Máa bọ́ kó rẹ̀ bọ́ sí kíchìn kan lọ́wọ́ nǹkan tó máa jẹ. Àǹtí mi. Ọ̀rẹ́ sọ̀hún járe, èmi ló ń bi kí ló wà fún. Adébísí. Àkànní, ṣé torí nǹkan mú un ló ṣe wá send text Jaya bẹ́ẹ̀ yẹn sí mi? Ṣé text Jaya ni mo send sí ẹ? Ó sọ fún mi wípé kí n wá pàdé ẹ̀ ń bí pé ó ní nǹkan pàtàkì láti sọ fún mi. You're very correct. But kò stop wa láti mú nǹkan tá a bá fẹ́ mu. Mo drink ẹ. Nǹkan tó mo torí ẹ pé máa sọ fún ẹ later. O tiẹ̀ serious rárá. Àkànní kí ló tó wò mí bẹ́ẹ̀ yẹn? Wo mo yẹra mi wò dáadáa kí n tó kúrò nílé, kódà kò sí ìdọ̀tí ẹyọ kan báyìí lára mi. Kí ni ìwọ rò pé mò ń wò lára ẹ? Débísí, torí kí n bá lè fi èrò ọkàn mi hàn ni mo ṣe pè wá síbí báyìí o. Kí wá lè ran ọkàn ẹ o? Adébísí, mo nífẹ̀ẹ́. Àkànní. Adébísí jọ̀ọ́ torí Ọlọ́run. Má jẹ́ agbọ́ bíburú lẹ́nu abọ́ rẹ̀. Ìfẹ́ ẹ̀ máa ń sinmi níwìn ni. Wo bí mò ń sùn, bí mo jí, bí mò ń jẹun, bí mò ń rìn, bí mò ń ṣeré àbí mò ń kọrin, ìfẹ́ ẹ̀ ló máa ń ṣíwájú. Débísí, níjọ́ tí mo pàdé ẹ̀ ni mo pàdé ayọ̀ mi. Jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé mo wí pé tá bá fẹ́ra wa, a ràn iṣẹ́ tèmi àti ẹ̀yàn láàyò lọ́wọ́. A lè parapọ̀, a dì kan. A lè dàbí Mùmí àti Túndé òbí. Àkànní ò ti pa mí.
Ó dá mo ti gbọ́, mo dẹ̀ ti gbà. I know what I know, see what I say, feel what I feel, think what I think. You are my future, my tomorrow. Ìwọ lọ́la mi, mo ń gbádùn rẹ. Fojú mi, kí n fojú ẹ. Fọwọ́ kàn mí, kí n fọwọ́ kàn rẹ. Wanna say I love you. Alright, sing with me, baby, sing. Kia, love you, baby girl. I know you know it. Wah, 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 wah. Kia, love you, baby girl. I know you know it. Wah, 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 wah. Kia, love you, baby girl. I know you know it. Wah, 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 wah. Kia, love you, baby girl. I know you know it. Love you, oh, baby girl. I love you, baby girl, you know I love you deep down your heart. Baby girl, you know I love you. Don't you tell me don't know, yeah. Baby girl, ooh, my expression of love. Say, ooh, hey, lele, ooh, Oduba yìí náà. Tuyele Igbo, Toile Igbo, oh, say wah 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 wah, kia, love you baby girl, I know you know it. Wah 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 wah, kia, love you baby girl, I know you know it. Wah 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 wah, kia, love you baby girl, I know you know it. Wah 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 wah, kia, love you baby girl, I know you know it. Love you, baby girl, you know I love you. Clear tell him, tell baby girl, you know I love you. Can I tell that again for me? Baby girl, you pin my heart, I dip in your heart. Baby girl, sing. Ooh, baby girl. Ooh, baby girl. Tinuke, pé o mọ manager the place. Kì í ṣe manager nìkan kan mo mọ̀.
ẹni tó níbẹ̀ gangan mo mọ̀. O mọ ẹni tó níbẹ̀? Yes. Tinúkẹ́, jọ̀ọ́, ó dẹ̀ ṣe mí àtàkùn ní favour kan. Ó dẹ̀ bá a lórí ẹni tó níbẹ̀. Ṣùgbọ́n kó bá wa bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n lè gbà ká máa play ń bẹ̀ bó tiẹ̀ ju ẹ̀ǹkan ní weekend bóyá Saturday kan. Sure. Well, kí la wà fúnra wa fún? Má bẹ́ẹ̀ ṣe. Bàbá mi ṣe. Kí ni wọ́n ló mọ jàre? Kí la wà fún? Kí la wà fúnra wa fún? Kí mo bá bẹ́ẹ̀ ṣe? Tó bá lè ṣeré fún mi. Àǹtí, ṣé kò sí o? Ṣé kò sí ló ń bí mi? Nígbà tó sọ fún mi pé Àkànní ti bẹ́ẹ̀ sọ̀rọ̀, ó dẹ̀ ti gbà fún un. Ṣé ó sọ fún mi pé òṣì pẹlẹbẹ bí ẹran aṣẹ́wó báyìí lè máa lọ máa ṣe ní tree? Òṣìkẹ́. But èmi àtàkùn ò ṣe nǹkan pálapàla kankan. Ẹ ṣòṣe àbí? Lọ sí celebrity column kó lọ wo bí wọ́n ṣe gbé drama tí ìwọ àti Àkànní ṣe. Tẹ́ ń kiss ara yín ní public place. Ṣé ṣe bí Hollywood lẹ́wà ni? Oh my God. Ìgbà tó ń kiss ò ṣe oh my God. Lọ get soft cell magazine mi kó lọ bó ṣe gbé yín sí center page níbi tẹ́ ti ń kiss ara yín. Àǹtí, òótọ́ mà ni. But tó bá jẹ́ pé K1 King Sunny Adé òun ni wà tí ẹ̀ ń kiss báyìí ní public kò bá dẹ̀ increase profile ẹ̀ gan-an. Adébísí, èmi ò sọ fún ẹ pé kéèyàn fall in love pé crime ni o. Mi ì dẹ́rí wà pàlàpàlà kan lọ́wọ́ Àkànní rí o. Bẹ́ẹ̀ tí mò ń try láti sọ fún ẹ ní pé tí èèyàn bá ń ṣerú iṣẹ́ tẹ̀ ń ṣe, èèyàn láti wà extra careful. Kẹ́ má bàa ní bad publicity. Ìwọ sọ fún mi náà, tó bá dé ìwà ọ̀la, tí wà àtàkùnní ò bá fẹ́ra yín fúdi kan tàbí méjì, ìbọn ló máa fojú sí ní public. Sọ fún mi. So kó wà careful, okay? Àǹtí Débísí, wọ́n kọ́ tá à ń ti sọ fún ẹ o. Ọ̀tọ́ máa ń kúrò. Ṣẹ́gun. Àkànní irọ́ ni. Àkànní. Máa yìí. Ibo ló wà látijọ́ yìí? Èmi ló yẹ kí n bí ẹ. Bàbá ti fi skúlẹ̀ break light ẹ̀ mo rí. Èmi wà nílùú yìí náà. Irọ́ ìlú yìí tèmi wà. Irọ́ mo rò bẹ́ẹ̀. Owó yóò ti yàtọ̀ gan-an. Honestly. Báwo ni? Again. Ṣẹ́gun, introduce star tá à ń rí lórí TV sí wa náà. Ẹ má bínú pé àpèyìn sọ̀rọ̀ Àkànní lórúkọ mi. Ṣẹ́wà ni èmi ń jẹ́. Ṣẹ́gun dẹ̀ máa ń sọ̀rọ̀ yín tá a bá ń gbọ́ orin yín pé classmates lẹ́yìn méjì nígbà tẹ́ wà ní secondary school. That's true. Àti jẹ àti mu òun ló mú àpínyà. Bọ̀ nísìnyí tí Ọlọ́run tuntun gbé wa pàdé ara wa yìí 5 and 6 la tuntun padà nìyẹn. Anyway, ẹ̀yin ojú mi. Ṣẹ́wà. Nice meeting you. Thank you. Ẹ kú tọ́jú wa ọ̀dọ̀. Thank you. Mo sọ pé ọ̀rẹ́ ẹ̀ ní òdòdó arẹwà tí ojú ẹ̀ ń dáni lọ́rùn bí àṣẹ̀ṣẹ̀ yọ ọrùn yìí. Yeah. Anyway, Ronke, ó máa ń gbádùn orin tó ń kọ. But mo ní parọ́, ó dà yín pé ó nífẹ̀ẹ́ ju orin tó ń kọ. Bọ̀dá Ṣẹ́gun, alásọ̀bọ nìyí. Tí wọ́n á parọ́ ni má dá Ṣẹ́gun lóhùn. Bóun ṣe máa ń ṣe ń tẹ̀ nìyẹn. It's nice meeting you anyway. Ẹ ṣe jàre, ìdẹ̀wà jókòó pẹ̀lú wa. Ẹ wò ẹ má bínú, mo ní lè jókòó pẹ̀lú mi. Mo fẹ́ rí manager Itri yìí ni. Tí bá dẹ̀ tí kò ń bẹ̀, mo ń padà sí studio straight nìyẹn. But ní agbára Ọlọ́run, màá rí Ṣẹ́gun. Yes. I'll fix another date. So bóyá èmi gan tẹ̀ ni máa jẹ́ host nígbà yẹn. That would be lovely. Kò sí problem. Kẹ́ ní lovely day. Ṣẹ́gun, go take care. Àkànní jẹ́jẹ́. Ronke. Ó ga fún ẹ o. Ṣẹ́gun, mo ti sọ fún ẹ pé mo ò play games mọ́. Sórí téèyàn bá dàgbà, èèyàn máa ń yógun jà ní. Adébísí tèmi, ó ti tẹ́ mi lọ́rùn.
Ṣé wà ní ìwọ náà fẹ́fẹ́? So why do you have to go out with other girls that you plan for? AK. Lóòótọ́ ni pé àti lẹ́ǹtà fẹ́fẹ́. But at the same time, yẹ ká ní àwọn kan nípa mọ́ as reserve. Torí ọ̀rọ̀ obìnrin ò ṣe é pọ́n. Tó bá gbé wọn gẹ́gẹ́, wọ́n máa fẹ́ ṣàkọ. Fún wọn ní orogún, wọ́n máa gbá mẹ́rin. Ṣẹ́gun, no. Don't get it wrong. Ṣorí Adébísí tèmi ó yàtọ̀ sí gbogbo àwọn tó ṣàpèjúwe yẹn. I'm telling you, you need to meet her. She's lovely, she's kind, she's emotional, she's romantic, she's no. Look, AK. Orísọ, torí ìyàwó ẹ̀, torí Rónkẹ́ tí wà ní. Ó fẹ́ kó wà ní profile òun ní náà. So that when I say pé ó ti bá àwọn fine boys rìn, ọ̀rẹ́ fẹ́ fún 1 week, ọ̀sẹ̀ kan péré, ó dẹ̀ jálẹ̀. At least àmì kó mo set owó. Tó wáyé mess up, wàhálà ti tẹ́ ní ẹ̀. Ṣé kò ṣe bóyá fi mímì kọ́ọ̀lù? Fẹ́ kọ́ọ̀lù Adébísí mi. Ayọ̀ ìyá ìgbà tí màá fi kúrò ní. Hello, Lev. Bí báwo la rẹ̀? Ṣó better? Okay. But báwo ni voice ẹ ṣe ń sound yìí? Ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wà lórí ìrìn. Baby, listen. Water rẹ̀ ṣe ń yá, wá dìde, olóhùn tún lè ṣe. Mo insist, má tún lẹ́yìn ṣe mọ́, okay? Tí n bá dé fúnra mi, màá wá tún ṣe. Kí ló? Darling. Ó ti ń bínú. Ṣé ti ti pẹ́? Débísí. Bọ́lá sí wa. Actually, èmi àtọ̀rẹ́ mi kan lájọ lọ fún window shopping. Ṣé ti ti pẹ́ ni? Window shopping. Now. Really, Tinuke ni ó advice mi pé kémi àtòun ká jọ jáde. Ṣùgbọ́n tí n bá dé ara mi mọ́lé pé màá lè tè feel better. Ṣé tó wá feel better? Yes, I feel very much okay. But Eke, kí ló ṣe ó look down like nǹkan kan bother ẹ? Ṣé o sì ṣá? Àjọ má pẹ́ o. Tá bá fẹ́ra wa, káwa máa jowú ara wa. Ká fi sùúrù ló gbà, ká lè wà títí kalẹ̀. Help me sing
sing my song. Yeah, listen. Sing with me now. Help me sing. Sábà fẹ́ra wa, káwa máa jó ara wa, ká fi sùúrù lọ gbà. Kálẹ̀ wá títí kalẹ̀. Sábà fẹ́ra wa, káwa máa jó ara wa, ká fi sùúrù lọ gbà. Kálẹ̀ wá títí kalẹ̀. Sábà fẹ́ra wa, káwa máa jó ara wa, ká fi sùúrù lọ gbà. Kálẹ̀ wá títí kalẹ̀. Kí ni mo ṣe? Ṣẹ́gun, mo ti sọ fún ẹ pé mo ò play games mọ́. Torí téèyàn bá dàgbà, èèyàn máa ń yógun jà ní. Adébísí tèmi, ó ti tẹ́ mi lọ́rùn. Ṣẹ́wà ni ìwọ náà fẹ́ fẹ́. So, why do I have to go out with other girls tá à ní plan fún? Eke, lóòótọ́ ni pé àtìlẹ́yìn ta fẹ́ fẹ́. But at the same time, yẹ ká ní àwọn ọkàn nípa mọ́ as reserve. Torí ọlọ́bìnrin ò ṣe é pọ́n. Tó bá gbé wọn gẹ̀gẹ̀, wọ́n máa fi ẹ̀ ṣàkọ. Fún wọn ní irú wọn máa gbá mọ́ ẹni. Ṣẹ́gun náà ni òun get it wrong. Torí Adébísí tèmi ó yàtọ̀ sí gbogbo àwọn tó ṣàpèjúwe. Ṣẹ́gun, ó ti sọ nígbà tí o sọ pé obìnrin tó kún wọ́n máa ṣayé bíi pé àwọn nìkan lọ́lọ́run fún lọ́gbọ́n. Wọ́n ti gbàgbé pé ẹni tó gbọ́n tó lẹ́nìkan ò gbọ́n òun gan ni bàbá àgọ́. Tí ẹ gbọ́n náà, ṣé ìgbà tó kojú ẹ̀ ó fẹ́ fi ọ̀rọ̀ dídùn yí ẹ mọ́lẹ̀ ní abẹ́ òun? Èmi ò sọ fún pé mo rí níbì kankan, àmọ́ mo bí pé bolo ti ń bọ̀ olóhùn àti Tinúkẹ́ lọ fún window shopping. Window shopping? Ní restaurant ní window shopping? Ọ̀rẹ́, ọmọ yìí ti sọ mí di bàbá àgọ́, ó ti sọ mí di dundee. Kò síyàwó mọ́, ìyá ọmọ ló kù. Imagine, ó tún sọ fún mi wípé òun feel better nígbà tó ń lọ fún outing. Ọmọ yìí ti jù mí sí fool's boat. Inú èmi náà dùn, mo rò pé mò ń sail in love's boat ni. Ó Eke, mo ti sọ fún ẹ. Jẹ́ ká lọ kojú ẹ̀, alẹ́ sáwọn ẹgbẹ́ àṣírí wọn bò. Ṣẹ́gun kò need. Orúkọ tí rí abá máa sọ ọmọ ẹni nínú ẹni ló ń gbé. Fún mi nọ́mbà Rónkẹ́. Rónkẹ́ o? Rónkẹ́ kan náà náà. Eke, tó bá bẹ̀ nǹkan tí mò ń lò ni o, kò ní dá ká ṣe bẹ́ẹ̀. At least jẹ́ ká yanjú èyí tó wà nílẹ̀ yìí náà. Báyìí ni màá ṣe nǹkan mi, kò yí padà. Nọ́mbà Rónkẹ́. Akànnì, látọ̀sán mi ò máa dágbére fún wọn nílé pé mi ò ní sunlé. Ṣé ìwọ á jẹ́ ọmọdé ni? Ọjọ́ ọmọdé tó wọn máa wá káàkiri? Àbí mo ti sọ ẹni? Súnmikẹ́, ṣé wo mọ̀ pé títí èèyàn kan ò bá bàjẹ́ tèèyàn kan ò lè dá ni? Ṣé wọ́n tó yẹ pé mo máa ń gbàdúrà kí nǹkan tẹ̀ wá pẹ̀lú ẹ̀fọ́jọ́ kan kó dẹ̀ dà mí nù? Obìnrin kan wá ń fi ẹ̀ ṣàkọ́. Kò mọ́ lò ní, a dẹ̀ ti gbà lọ́wọ́ ẹ̀. Àbí. Ta ló ń pè? Onírànú. Ìtì ọ̀gbìn gẹ̀ọ́ yẹn ṣá, ṣé ó fi òpè ò tí ì ká òun? Tí máa ń bínú. Ṣùgbọ́n tí ẹ̀ ní wá sí ìgbàgbọ́ tí ojú bá ti ń ká. Tí ẹ ti bá ẹ. Sing with me now. Sing.
kálẹ̀wá títí kalẹ̀ sábà fẹ́ra wa káwọn máa jó ara o ká fi sùúrù gbà pé kálẹ̀wá títí kalẹ̀ sábà fẹ́ra wa káwọn máa jó ara o ká fi sùúrù gbà. Hello. Olúwa ṣe òbọ̀dá Ṣẹ́gun mo dúpẹ́ pé mo gẹ̀ẹ́tì yín o. Ó wà o. Ẹ̀wọ̀n mi ìwà òkè. Bọ̀dá Ṣẹ́gun, ìrì èké ni òun. Àti alẹ́ tó ti jáde títí di aago 2 òru èké ò tí ì wọnú ilé yìí. Èké àníṣọ Adẹ́fẹ̀mí sílẹ̀ lé mi àti ẹ̀kọ́ lájọ máa lọ àbí. Ẹ̀kọ́ tó bá mi lẹ́rù jù níṣẹ́. Mo ti gbé nọ́mbà èké látàrún kan rígì ni kò gbé. Bọ̀dá Ṣẹ́gun, ẹ má kúrò fún mi. Àwọn ọkọ mi ti lákìlẹ̀ tẹ̀lé sọ fún mi. Òkè ṣe, èmi náà tún tún ayé padà. Ẹ gbọ́. Carol. Ẹ wá. Akọni bolo tí ń bọ̀. Window shopping pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Akọni. Ìwọ lọ ṣe window shopping pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. Ó dá àwọn ọ̀rẹ́ ẹ̀ wò. Má tiẹ̀ bọ́dà láti dárúkọ Ṣẹ́gun rárá o. Má bọ́dà láti involve wọn o. Because èmi àti wọn lájọ́ ń pè ẹ́ ní òru àná tí a pe fóònù ẹ̀ tí nọ́mbà ẹ̀ dẹ̀ ring tó lè refuse àti gbé. Oúnjẹ ni mo ṣe sílẹ̀ fún ẹ láti àná ó wálé wá jẹun. Mi ì lè jẹun, mi ì lè sùn. Ó wá dé láàárọ̀ yìí. Ìwọ sọ fún mi wípé ìwọ lọ ṣe window shopping pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. Láti àná Akọni, Akọni, please come up with a better line. Débísí, jókòó. Débísí, ṣórí tí ìyá mi fi kú kò pariwo lé mi lórí rí. Mo fẹ́ kí ilé jẹ́ first and the last time fún ẹ tó máa ever pariwo lé mi lórí. We are music partners. Àjọ lẹ́tọ̀ọ́ nínú ilé yìí ni. Private life mi kò kún ẹ́. Títẹ náà kàn mí. So ṣe tiẹ̀ lọ́tọ̀ kémi náà ṣe tèmi lọ́tọ̀. Is that clear? Eke. Bọ́ kí ni mo ṣe fún ẹ láti deserve gbogbo treatment yìí lọ́wọ́ ẹ? Hello sir. Ẹ̀wẹ̀ mi nílé wá sí studio lé mi sá. Ẹ wò sá, máa pè é padà. Ṣé ti gbọ́ sá? Okay. Me need much time. Okay, 5 But kí ló ń ṣẹlẹ̀ sí mi àti ẹ látànà? Tó ṣẹlẹ̀ sí wa. Okay. As a group, I shall carry second album one. Ó kù kí record label kó release ẹ̀.
and in 4 months' time, contract wa pẹ̀lú record label ó máa expire. So, màá get in touch pẹ̀lú lawyer mi, àwa báyìí, a split properties tájọ acquire as a group. So, oníkálùkù á máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Phone making further discussion here for 5 minutes more for what's expire. Have a good day. Akọni. Girls, ẹ máa ń ba business jẹ́ fún mi. Gbogbo ibi tó yẹ kí n ti máa jẹun kí n máa pa owó mi àwọn target mi ẹ máa ń ba gbogbo ẹ jẹ́ pẹ̀lú ìwà pàlàpàlà pàṣágà tẹ̀ ń ṣe. Ẹ padà kẹ́ lọ smart díẹ̀ sí, it's not our fault. Battle ready. Fire for fire. Adebayo, I feel produced by Funke Akindele, the producer of Etano, the radio cassette at the PCDA. Lagos International Limited. 129 Amida Secret Street, Dumata, Lagos, no Bejade. Otunwani, Headmaster Films and Records, ni Dumata, Tikaki, Ladubore. Cinema to Adebayo, love, passion, art, movie. Grab your phone. Nah. Hello, Shagun. Oh, right, Carol. Okay. Show one. Yeah, sure. Okay. Mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ sìn. Ṣé o sì? Ṣé mo wí pé Káígún ò sí ńbẹ̀ ńjọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ni? Wà á nírọ́ ni mo pamọ́ Débísí. Okay. Mo wọlé láàárọ̀ yìí mo halẹ̀ mọ́. Mo lọ change aṣọ. Ó pín pé tí bá máa jáde padà. Débísí á pè mí jókòó pé ká sọ̀rọ̀. Nígbà tí màá fi pààrọ̀ aṣọ bọ́ síta. Guess nǹkan tí Débísí ń ṣe. Kí ló ṣe? Débísí ń bá máa fẹ́ sọ̀rọ̀ lórí fóònù. Ó sọ fún pé òun nílé wá sí stúdíò lónìí, òun á pè padà. Ní ẹni tó jẹ́ pé mo ṣe ń ronú pé kí n dáríjì tó bá ti lè ṣèlérí fún mi pé òun ò ní bá pòdùsà yẹn ní nǹkan kan ṣe pọ̀ mọ́. Bọ̀ irú géèmù wo ni Débísí ń bẹ́ẹ̀ play yẹn náà? Géèmù àbí kí ló pè? Débísí burú fúnra ẹ̀ ni, ìka ẹ̀dá ni. Ó wó sùnsùn, ó mú ìfẹ́ dúdú tí ò láfiwé, ó sọ di kíkan mọ́ mi lọ́wọ́. Ó wá fi ìbànújẹ́ ṣe pàṣípààrọ̀. Ṣẹ́gun, Débísí gbẹ́mi léèyàn kan. Màá gbẹ̀san lára gbogbo obìnrin. Wo oró tí Débísí mú tó dà mí yìí
kò ṣe é mú mọ́ra máa pín kárí. èmi ò bá ní kó ṣe sùúrù o èkè má fi ru yarò. boro yorò kẹ mi ní ṣe bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ àwọn àgbà ni máa tẹ̀lé wọ́n ní àkọ́dá oró kò lè dàbí àdágbẹ̀yìn ṣé wọ́n mú iṣẹ́ tiẹ̀ pamọ́ ni èmi á ṣe tèmi tó máa hàn gbangba báyìí ni. ṣé kò ń ṣe pé ọ̀rọ̀ ẹ méjì tàwọn kó síbi kan báyìí èmi wá ní kó fi ẹjọ́ pòdúsà sun Mr. Shobande tó mú yín mọ́ra. ṣé ìwọ mọ̀ bóyá àjọmọ̀ wọn ni wò ó kálé ṣíṣe ò bá gbé bí ò kì í ṣe légbò màá bá yín léjọ mo kọ́kọ́ fẹ́ dọ́dọ̀ Rónkẹ́ náà ṣùgbọ́n. ó dẹ mọ wọlé. ó ṣe bàjẹ́ mi. ìgbà wo ló ṣe lè abo rányàn wálé wá ṣe ni. Bímbọ́ sórí àwọn ọkùnrin kan wà tí Ọlọ́run dá tá a mọ obìnrin tọ́jú bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn obìnrin míì wà tí orí wọn ò gba ìtọ́jú. ó wẹ̀yẹn kò meet music partner mi òun ni mo kọ́ tó bá mi ṣe gbogbo arrangement Débísí Bímbọ́. Adébísí o ṣé gan o I am very grateful mi ì lè gbàgbé alẹ́ yìí ṣé kò sí ó jọ pé òun gbọ̀n. ariwo ìyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìmí tó jẹ́ kó wá ṣe ìwélé if not kò ní dẹ́ni bòtú lóhùn. ìyá ọkàn fẹ́ máa dára púpọ̀ o ṣòro mọ̀ pé mo rò bí rọ́ ni àkànní gbangba tó sọ pé ẹ̀yin méjèèjì ò fẹ́ra yín that you guys are just music partners bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ yìí ló jẹ́ kí n believe. Anyway Bímbọ́ má yẹ ká sọ̀rọ̀ jù ó yá jẹ́ ká tètè jẹ kó tó tètè. Débísí ó yá jẹ́ ká jẹun. ó yá ó yá. Because mo sure pé no man can ya this out today. Débísí. Kí ló ṣe tó ju ere? Auntie. Ẹ sọ fún mi ni mi gbọ́. Ní pa kíni? Akọ́lé ni. Ẹ ṣe ìjà ni. Ṣé kò ní accident ni? Orí nígbèkí o pé ọkọ ọmọ oyó gbé ọ ní ìdáhùn. Bẹ́ẹ̀ni bàbá. Ó dè wà congested pé ohun ẹ̀ ló gbọ́. Ṣé máa ṣe ohun àkànnímọ̀ ni? Ọ̀dà ẹ̀ bàjẹ́ Lábísí mi Ọlábísí ọmọ kò ní mí ní lójú Jésù mo fẹ́ bí ẹ ní simple construction question ṣé kò tí ì sí ọ̀rọ̀ oyún àbí dúdúdúdú láàrin ìwọ àti Àkànní? There is no pregnancy. Adúpẹ́ lọ́wọ́ Jésù. Má ronú o ò ní time láti ronú kò sí àyè no room for ìrònú. Má ronú
onígbàgbọ́ kò rẹ́rìn ayọ̀ Jésù kò máa sí àyè fún ìrònú o àti ká kárúkà rẹ̀ sí ìwé àṣeyege má dẹ̀ pé pọ̀nrẹ̀pọ̀npọ̀n kéde pọ̀nrẹ̀pọ̀npọ̀n orí pé inú mi dùn torí mo mọ̀ wípé kò tí ì hùkù ẹ yes lórí burúkú má lè bọ́ yìí kẹ́ wo kò sí problem tó bá kọ̀ ẹ́ sílẹ̀ olúwa ò kọ̀ ẹ́ sílẹ̀ o máa rí ọkọ fẹ́ o sì young ọmọ ìyá àbùnmi nìyẹn age of 38 ló máa rí kò dẹ̀ sí problem nínú life ẹ̀ tí bá ti ń sọ sẹ́ẹ̀ bí first born ní ọdún kẹjọ tó ṣe freedom rẹ̀ sorry marriage òun ló jẹ́ kí mi bá àbúrò mi sọ̀rọ̀ pé kọjá kí ẹ máa gbé pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya nígbà tí ẹ ti gbà yẹ ẹ máa fẹ́ra ní kí ni tèmi níbẹ̀. ṣe bójú yín ti já sí àbí kò já ojú yín ti já níjọ́sí ńgbà tí mo ń sọ̀rọ̀ ẹ jẹ́ ń rí sọ ẹni kí n fi wọ́n lẹ̀kan lọ́ máa gbé bí ọkọ àti ìyàwó ẹ̀ ṣé wọ́n lè ti jìjọ gbé ibi tẹ̀sí wọn dèrè. àwẹ̀ àwọn wíwẹ́ kàgbàlagbà bí kí wọ́n ṣe nì náà lẹ́jọ́ òun. kí ni mo ṣe kọ́ nìkan ṣe rí torí ẹ̀gbọ́n náà ṣe bá àbúrò ọ̀rọ̀ àìsí mọ́ pàlù fún ẹ lábísí má ti sùn lọ ọba àṣekì nìkan kò mí ọ̀hálámú àdírẹ́sì ibi kí ẹ̀mí gbé yẹ àbámi gẹ́ẹ̀tì rí àtiwọ́ náà ìyá kọ́kọ́ mi mo máa kó ìran ọmọ ẹ̀ta àti jàǹdùkú mo máa kó rebẹ̀ màá la lubẹ̀ pa màá lé òun dànù torí òun lọ ní àṣẹ nínú ilé yẹ style London làwọn máa lò ní Nàìjíríà láìpẹ́ mo ti mí àrẹ́ǹjì fún mo fẹ́ sọ fún bọ́ọ̀yẹ pé Ìjẹ̀ṣà ní Jésù gbé Ifẹ̀ ló dẹ̀ra ilé epo sí bẹ́ẹ̀ ni ó sì jẹ́ nìyẹn ṣé o ti gbọ́. ọwọ́ mi ní exactly 7:30 ní Thursday nọ́mbà bẹ̀yẹn náà. ọmọ kí èmi mi bá sọ̀rọ̀ kí o bínú fi mí sílẹ̀ kí o mi lọ ọ̀rọ̀ bìrìtì kò ní máa tẹ̀lé ṣé o ti rí ayé rẹ lóde. ó ní wọ́n wọ́n ṣe. alright mẹ́ni bínú ọ̀rọ̀ bìrìtì kò lè mi máa tẹ̀lé bìrìtì kò sọ wípé justification is the privilege of agony. ọmọ kí ọba mi bá sọ̀rọ̀ kí ọba mi warùn kí lọ́jọ́ Thursday tuntun ó ṣetán kí a parun nìyẹn. bàbá tó ń jẹjẹkújẹ tó lájẹ mọ́nu ni tó ló ń jẹ ọmọ ni ó ń gbọ́dọ̀ àparun bí mo ṣe wí nìyẹn. ìfàdí irú bàbá náà kò ní kú síbi tọ́mọ máa ti faṣọ bọ́. èmi ló fi kọ́ súnmù èpè kò mẹ́ni jẹ́ kó tutù ọjọ́ bá dé fánífà ṣẹ́ ọjọ́ tóbi lóbi yẹn torí ṣẹlẹ̀ ni. sáró mi lọ́gbẹ́ tọ́gùrọ̀ lọ́fà kò tán bá sọ pọ̀pọ̀lọpọ̀ sọ ọmọ ni ọtí gbọ́ olúgbò má jẹ́ kí èpè ọmọ burúkú ìṣẹ̀ṣẹ̀ lọ́mọ ìpapọ̀dà mi náà rí ni má jẹ́ pé mi náà bẹ́sẹ̀ lẹ́ni o ẹ̀rù rẹ̀ mú ọ̀rọ̀ tó fi wó lérí ẹ̀ o ṣẹ̀ mi olúgbò. Akọni ó wẹ̀ yín sí orí mi kò dẹ̀ kọjú sọ̀hún padà anyway kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an tí mo dẹ̀ pè ẹ́ lórí fóònù tó o gbé calls mi o tún wá ṣe tán bóyá ọ̀rọ̀ mi sú ẹni o tún wá mú láì mi gan bíbà tó bá ẹ ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan. kò sí sà. kò sí so kò ní sí ni gbogbo ilé àmà ṣẹlẹ̀ anyway èyí tí mo tiẹ̀ fẹ́ mọ̀ ń sìn ni pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti Débísí tẹ̀ fi pínyà. ọ̀gá mo ti parí. ṣèjà. rain kí ni nǹkan tí ó bá a dé gan tẹ́ ẹ lè fi tó mi létí. sà tí ẹ bá ní bínú rárá mo ò ní time láti discuss issue yìí rárá mo believe pé contract èmi àti Débísí ní pẹ̀lú yín ó ti lapse ó ti lapse and aspirito personal problem tiwa nìyẹn mo rò pé ó kàn yín ṣe gbọ́. kò kàn mí mọ́ báyìí. kò kàn yín. ẹ lè bá mi káwọn madam. Akọni roll down Akọni.
Okay, serves me right. Ore ló máa pa mí. Ore. Alright, bá ti máa yọ mọ́tò yẹn ń di ẹ ojú ajá. Bóyá ìran ẹ̀gún mọ́tò rè. Èmi ni wọ́n. Okay. Alright. Oya now Bímbọ́lá. So story yẹn fún mi náà mo fẹ́ compose orin lórí ẹ̀. Owó tí ẹ mọ̀ ju orin lọ. Owó ti ṣe nǹkan tó wá ṣe ń bì ní. Ṣé gbogbo ìgbà tí bá ti wá ìgbà náà ni ṣe nǹkan tó wá ṣe ṣe nǹkan tó wá ṣe? Of course now. Ò ní pẹ́ lọ ń sìn. Tó bá dẹ̀ tún yá yìí ni ó máa perform ọ̀la ó máa perform. Bímbọ́. Ẹ ká sàn án. O tẹ̀ lálẹ́ báwo máa dá? Dáadáa ma. Báwo nìkan? Adúpẹ́ ma. Ṣó apá. Yes ma. Bímbọ́. Ma? Ojú arákùnrin tí mo wo ìjọ ọ̀rẹ́ ẹ̀ tó sọ pé ó ń kọrin yẹn. Bẹ́ẹ̀ ni mọ́mì, akọni. Báwo ni nǹkan? Ẹ̀yà ma. Àwọn ọmọ mi ńkọ́? Adúpẹ́ ma. Ṣẹ̀ṣẹ̀ dẹ̀ lọ. Adúpẹ́ fọlọ́. A máa ń gbádùn ẹ̀ gan o. Ẹ ṣé ma. But àwọn amóhùnmáwòrán yìí máa ń tàn wá jẹ o. Bí mo ṣe máa ń rí ẹ lórí amóhùnmáwòrán, ó yàtọ̀ sí mo ṣe rí ẹ ńlẹ̀lẹ̀. Ọlọ́dẹ máa fún ẹ ṣe. Akọni, ṣé mo lè gba nọ́mbà ẹ̀ torí táwọn ọ̀rẹ́ mi bá ní ṣíṣe kí ni máa bẹ́ẹ̀ gba eré? Ẹ ṣé ma. 080 555 72 144. Kí ni kí n fi stọ́ọ̀bù kọ yẹn? Akọni náà ni ma. Akọni, that's nice. Ẹ ṣé gan ma. Bímbọ́. Ma? Kò tọ́jú Akọni dáadáa. All right. Má dẹ̀ bá rí ẹ létí. Okay, ma. Akọni kan ni. Ẹ ṣé ma. Very nice o. Wọ́n láì kẹ́kọ̀ọ́. Tí bá ń fẹ́ lómi ìlú máa sọ. Bísí. Adébísí. Ìwọ ọmọ ìyá èrò ẹ máa ń bá mi. Ọjọ́ ló fẹ́ dìde ńlẹ̀ kó lọ tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀. Ó kàn jókòó sí bíbá ìṣá. Now, sọ fún mi. Akọni tí wọ́n torí ẹ̀ ń parẹ́ yìí. Ṣé o pé kò ronú ẹ̀? Kò ronú ẹ̀ rárá. Òun kàn ń kọrin lọ́n ti ẹ̀ ni. Kò tiẹ̀ wo ibi tó wà. Ọjọ́ wo ló fẹ́ dìde kúrò nínú gbogbo ìrònú tó ń ro yìí? O kàn jókòó sínú ilé láti bí oṣù kẹfà. Ò ń wọ ẹkún mu bí oúnjẹ. Àǹtí mi. Yes. Kò ń ṣẹ́jú èmi náà. Ṣé ló dàbí ẹni wípé ọ̀rọ̀ tẹ́ sọ sí mi ló ń ṣe mọ́ mi lára? Nígbà tẹ́ sọ wípé tèmi àtàkànní ò bá fẹ́ra mọ́, ibo ni mo fẹ́ fojú sí? Pé ìwọ àtàkànní ẹ̀ sì papọ̀ mọ́. Pé ẹ̀ jíjọ kọrin pọ̀ mọ́. Ṣé yẹn létí ò gbọ́ rí? Àbí yẹn lójú òrírí? Báwo a rí obìnrin míì tó jẹ́ wípé ó fi ọkọ sílẹ̀ lé ó kọ̀ sílẹ̀ tọmọtọmọ ó dẹ̀ bọ́kùnrin míì lọ. Adìrẹ́ àwọn ọkùnrin míì lọ́tọ̀ ìṣerú ẹ̀. Ṣé wọ́n mọ̀ pé tọkọ bá kọni sílẹ̀ ọkọ là ń fẹ́? Ṣé wọ́n mọ̀? Yes, kò ní tàn wọlé o. Bíbí mi. Dọ́lápọ̀. Ó ga ọgbà olóde láti London. Ìjẹrin ni ẹ ká sọ máa. Ká sọ máa ìdí à. Ẹ jọ̀ọ́, excuse me. Àǹtí mi. Bólẹ̀ wá lọ sìn. Ṣé fẹ́ sẹ́ pé èmo Dọ́lápọ̀ ni? Dọ́lápọ̀ tó wà àtàwọn parents ẹ̀ tó relocate lọ sí UK gbà táwọn form 3. Dọ́lápọ̀. Ẹlẹ́mà. Pẹ̀lẹ́ máa ìdí à. Tó sì lọ sí airport níjọ́sí táyé méjèèjì wá lọ sunkún lọ́wọ́. Ẹgbẹ́ yẹn nìyẹn máa. Anyway, excuse me. Ọ̀rẹ́ mi. I'm so happy for you. Go household name lórúkọ wa àtàkọ́ni jẹ́ ní London. Everybody loves your music. In fact, Mr. Shobade yẹn ó really promote yín gan. Ọ̀rẹ́ mi, reason tí mo ṣe wálé nìyẹn. Mo fẹ́ kí n lọ rí Mr. Shobade yẹn kó introduce mi sí wọn. Kí n bá wọn ṣe agreement kí n lè gbé wa àtàkọ́ni wá sí UK fún tọ̀wọ́ kí ló fi o. Dọ́lápọ̀.
Èmi àti Àkànní máa ti split up as a group. Why? Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi, ọkùnrin ò dáa. Ó dá kéèyàn ṣọ́ra fọ́kùnrin o. In fact, they are very wicked. Oh, this is bad. Ó mi pé relationship tó wà láàrin wa àtàkànní ó go beyond music. Kí ló ṣẹlẹ̀ gangan náà bí sí? Mama sọ fún mi wáyà. Gbọ́nà àwọn mi kọ́. Àkànní, ṣé o mọ̀ pé gbogbo ayé mi ni mo fi jìn? Mo fẹ́ bí ẹyin ojú. Ó mú láyà mi gidi gan-an. Á dùn mí tó bá kọjú mi sórun alẹ́ o. Irú èrò wo ló ń wá sọ́kàn yìí? Ta ló fẹ́ jù ẹ́ lẹ̀? Ṣé ìwọ tó yẹ pé mo pàdé nígbà tí Adébísí pa mí lẹ́kún? Mo ò dẹ̀ ká ọkùnrin kankan pẹ̀lú ẹ̀. Mi ò lè jù ẹ́ lẹ̀ náà. Ẹ̀rù ló ń bà mí pẹ̀lú gbogbo ìròyìn táwọn ọ̀rẹ́ mi máa ń sọ fún mi. Wọ́n ní oríṣiríṣi obìnrin ló máa ń gbé. Wọ́n ní bó ṣe ń gbé pupa ló ń gbé dúdú, ló ń gbé kúkúrú, ló ń gbé gíga. Wọ́n ní arúgbó àtọmọdé. Wọ́n ní gbogbo ẹ̀ báyìí ló bẹ lára wọn. Ìwọ náà dẹ̀ gbà wọ́n gbọ́. Ọ̀nà tí mi ò fi ní gbà wọ́n gbọ́dà. Tí n bá bẹ jáde gan, wọ́n máa ń ṣẹ́jú sí ẹ. Tí mi ò bá wá tẹ̀lé ẹ jáde ńkọ́. Wo fi ọkàn ẹ balẹ̀. Ó yẹ kó ti mọ̀ mí látijọ́ yìí náà. Sórí ara iṣẹ́ mi ni kí obìnrin kó máa rọ̀gbà yí mi ká. Sóyè ẹ. Ṣùgbọ́n mo fẹ́ fi dá ẹ lójú pé ìwọ ni olólùfẹ́ mi. Má wo ariwo ọjà. Èmi tó ń bá nájà òun ni kò wò. Okay? Okay. Hello. Hey, tribe on the line. Ẹ káàsán máa. Ṣé ẹ bínú pé mo ti yọjú sí yín? Mi ò dá yín nù mà, iṣẹ́ ni. Okay, ma'am. 10:30 lálẹ́. Ṣé kò sí nǹkan kan? Okay, ma. Màá wá. Ó dàbọ̀ mà. Àkànní, àwọn wo tún nìyẹn? Ara àwọn tó ń gbóúnjẹ sórí tébù fún wa nìyẹn. A gbọ́dọ̀ kó ní wọn kéré. Wọ́n máa ń try fún wa gan. Gbogbo tiẹ̀ kò ṣáà máa so mọ́ ní kò sáà mọ à ń wo ọkàn tó wà interesting bí wàá wò tiẹ̀ kọjú síbẹ̀ yẹn rárá. Mú mi ẹ̀ bá má ṣe ọ̀nù. Ṣé kò ṣe pé ẹ tún lọ jí àwọn tó máa ń bá yín dáná? Rárá, gbogbo wọn tó tẹ̀ ń bá mi sóúnjẹ ò sílé. Èmi nìkan mo wà nílé. Ẹ̀yin lè wá ń ṣoúnjẹ. Ẹ bá má bọ̀ dáa. Àkànní, ó mọ bó ṣe tó ń wájú mi ni. Tí mo tiẹ̀ ń sè gan kò mú wàhálà dání, mo kàn ń kí n ṣe ẹ̀wà díẹ̀ fún ẹ kí n dẹ̀ fry dúdú jù sí. Ẹ̀wà? Mọ́mì ẹ̀wà máa ń pẹ́ kó tó jiná. Rárá wà Àkànní. Èmi ní sísẹ́mù kan tí mo fi ń ṣe ẹ̀wà kò ń pẹ́ rárá. Kò ní problem. Àkànní, jẹ́ ká tiẹ̀ sọ nípa iṣẹ́. Jókòó. Àárò sápára jù. Mo wò ó pé pẹ̀lú talent Ọlọ́run fún ẹ̀yin. Táwọn èèyàn dẹ̀ ń gba tiẹ̀ tí tó jẹ́ pé táwọn èèyàn tó bá ń kọrin báyìí orí èèyàn máa wú ni, táwọn èèyàn máa jó sí i. Má wò ó pé kí ló tó lè lọ sí Amẹ́ríkà, Canada, London kó tiẹ̀ lọ ṣeré fún wọn. Mọ́mì, dream come true nìyẹn. Ó wù mí. Ó wù ẹ́? Gan. That's nice.
tó bá yẹ kó bá wù ẹ́ lágbára Ọlọ́run títí next year wà lọ sí Amẹ́ríkà lọ́kùnrin. ẹ ṣì gan ni ma. kò tó ẹ̀ mọ́ ẹ ṣì gan wa. akọni kan ni kò lè tó bẹ́ẹ̀ yẹn kí la wà fúnra wa fún akọni. ma. àmọ́ ohun tí mo sọ ìkó tó ṣeé ṣe ìwọ náà níṣẹ́ kan tó láti ṣe fún mi. kí nìyẹn ma. akọni kí n tiẹ̀ bi ẹ́ léèrè kí ló rò pé mo lè ní kó ṣe fún mi tó lè ṣe fún mi. àmọ́ mi kò sí. o ṣọ́. kò sí nǹkan tí mo lè ṣe fún mi. akọni kan ni o ṣọ́ pé tí bá yẹ kó ṣe nǹkan fún mi bá ṣe. màá ṣe mọ́ mi. o ṣọ́. bẹ́ẹ̀ ni. ok akọni ohun nǹkan tó ṣẹlẹ̀ mọ̀ kó wà tọmọ mi ẹ nífẹ̀ẹ́ ara yín gan pàápàá jùlọ ọmọ mi nífẹ̀ẹ́ gan àmọ́ lọ́jọ́ tí mo rí ẹ̀yin mo wá rò lẹ́mìí mi pé nínú èmi àti ọmọ mi ta ló nífẹ̀ẹ́ jù. kí ni hà ṣé mo ṣe nífẹ̀ẹ́ ò dání akọni akọni má jẹ́ àparọ́ fún ẹ ọlọ́fọ̀ ẹ. ṣé o fẹ́ lọ sí Amẹ́ríkà ni Amẹ́ríkà la gbé Canada London gbogbo ohun tó bá fẹ́ máa ṣe fún ẹ níwọ̀n tó bá ti ń ṣe tèmi sórí bóyá kò yẹ o ìfẹ́ èmi àti ẹ kò dí tọmọ mi lọ́wọ́ mẹ́nu wọn báyìí wọn la fi awo ṣe ọmọ mi èlùmọ́ kọ̀ọ̀kan wà láàrin wa ọmọ mi á ṣàyè tiẹ̀ màá ṣàyè tèmi gbogbo nǹkan á dẹ̀ máa gún régé fún wọ akọni ní ọjọ́ tí mo rí ẹ mo wò ẹ́ títí báyìí mo torí bó ṣe rí gẹ́lẹ́ yìí ni bàbá Bímbọ́ ṣe rí kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ bàbá Bímbọ́ mo náà lóun máa tóbi lọ́ba o àṣé bàbá Bímbọ́ ò kú yes mo rí gbogbo súrà tó wà lára bàbá Bímbọ́ pátá lára ẹ ni wá ń dájúdájú bàbá Bímbọ́ dídí ràn ẹ́ sí mi ni àmọ́ tó bá wá jẹ́ iṣẹ́ yẹn ó máa néwu díẹ̀. ọmọ má bínú mo lè ṣe. ara yìí ò ṣòkúta láti ìgbà tí bàbá Bímbọ́ ti kú akọni mò ń dá sùn mò ń dá jí ṣẹ́rù mi ti dàgbà jù ní kírù mi máa dá sùn kó máa dá jí ṣó mọ̀ pé wàhálà ni. wọ́n ní ìjọ torí Ọlọ́run ẹ jẹ́ ká dá sùn yẹn kọ́ntínú mi ò lè ṣe ó dára. akọni o fẹ́ máa lọ wẹ́ẹ́ kò sí problem ó kàn lómi pé gate man mi ó ti sùn ó lè ti dá ajá síta tó bá wíṣ pé ká jábọ̀ ẹ̀jẹ̀ you can go tó bá dẹ̀ wíṣ pé ká jábọ̀ ẹ̀jẹ̀ ò lè bá mi nù yàrá ṣá. mọ́mí ìgbà tán. ọ̀rẹ́ kan burúkú rẹ o. ṣebí sílé wọn nìyẹn ìwọ jẹ́ kó gbé mi lọ wọ́ọ̀tọ̀ kí n dé màá jáyà àtọmọ sílẹ̀ ni ṣebí nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni mò ń ta sí. ọ̀rẹ́ ẹ̀rù ẹ̀ ń bà mí mi ò bá ní kó wá girlfriend kan kó stop láti máa jẹ síbi jẹsán. o fọ̀rọ̀ lẹ̀ kí ni mo sọ fọ̀rọ̀ sílẹ̀ jẹ́ ká wọ uptown mo lápò mẹ́rin pẹ̀lú kọjígà ọmọ kìíní ìkí àjọ. akọni rọra ṣe ìwọ nìkan lọ́dọ̀ Rónkẹ́ Bímbọ́ àtìyá ẹ̀ ò gbẹ̀yìn Mọ́ládùn Kẹ́hìndé Táyé ọmọ ìyá kan náà. máa kà wọ́n gbà yẹn máa kà wọ́n. Cordelia Ṣèkì àìmọye gbogbo wọn pátá ló ti fi ṣe first chance kó tó wá dùn mí jù wọ́n á fún wọn nọ́mbà mi wá ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ jẹ́ olórin ni. ìyẹn ni kò má sọ o àwọn aṣáájú ṣe jù bẹ́ẹ̀ lọ Ṣẹ́gun ṣebí ìgbà tí Débísí ṣe bó ṣe máa ṣe mo sọ fún yẹn pé ó dá mi lóru ni mo dẹ̀ máa ṣe tèmi kí lè wọ́n complain fún wo mú nǹkan tó máa mú kí ẹ̀ka wọ gbọ́dọ̀ lọ jàre bó ṣe ń wò mí. ẹ̀rù ẹ̀ ń bà mí kódà ṣẹwàá mi gan-an kò ní fi bẹ́ẹ̀ sún mẹ́ mọ́ torí gbogbo ejò ní jíjẹ fún ẹ. Ṣẹ́gun ṣé ti bá tẹ̀ wá ń gbá bọ́ọ̀lù sọ́tún tí mò ń gbá sósì ṣé kí n má mọ̀ pé ìyàwó tẹ̀ ń ṣe kípa yìí. o serious o.
Ọlọ́run mo lè ọkùnrin kò bá tó yẹn mo ṣe ń mẹyẹ lébọ̀ lápò ni. ìrìnàjò tí mo wá yìí o máa délé o. ìrìnàjò tí mo wá yìí o máa délé o. ìrìnàjò tí mo wá yìí o máa délé o. ìrìnàjò tí mo wá yìí o máa délé dandan. ìrìnàjò tí mo wá yìí o máa délé o. ìrìnàjò tí mo wá yìí o máa délé dandan. kí ni ká ti gbọ́ pé mo bẹ̀rẹ̀ eré mi ò parí eré olúwa ká máa rí o mo tàka òṣì dànù mo tàka orí burúkú mo tàka. Akọni kan. Ọmọ nẹ́jọ. Ọmọ làkàn. Ìrẹ́bà ọlọ́run. Ó dẹ̀ ibẹ̀ kó lè fẹ́ ṣe nǹkan kan tẹ́lẹ̀. N kò mọ mi lára kí n máa bẹ́ ni màá. Akọni àdé mi máa lu ẹgbẹ́ máa wò. Ó ní wàhálà tó bá ti fẹ́ ṣàmà sọ fún mi. Bọ́tà Akọni mo fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣe wà fún mi. Nínú ìgbà tí wọ́n mi, a lọ pé. Irú pẹ́sítọ̀ wo mọ́ mi tún bí mi. Mo fẹ́ kú dáhùn. Ṣé mo pé ẹ̀yin àgbà náà lẹ sọ wípé tọmọdé bá láṣọ bí àgbà ni kò lè láàkì. Màá tún pàmì. Akọni àdé wàá tún pàmì. Ṣé kò mo ní action jù? Mọ́mì, Akọni, ń bá mi láṣepọ̀, ó tún bá ìyá mi láṣepọ̀, tí mo lè gbóyún ẹ̀ sínú. Akọni, tí mo lè gbóyún ẹ̀ sínú. Ìyẹn ò ní kó máa fẹ́ ṣe bó lóun ti lóyún á bímọ láyọ̀ àtàlàáfíà ìwọ ṣáà máa ti tẹ́ mi lọ́rùn ó ní wàhálà Akọni wà ṣe bí wọ́n lọ sọ fún mi sìn pé mo wà pàjù má jáyà ọmọ mi ni mo ṣe máa mú nǹkan mi ó kàn pariwo ẹnu lásán ni Akọni kan ni wọ́n pa aṣọ wọn gbà. Bó ṣe lóun lóyún fún mi báyìí ó dàbí kílẹ̀ ìlànà kó gbé mi mì. Mo ti sọ fún ẹ tó mo ti sọ fún ẹ pé ọ̀rọ̀ tó fẹ́ dáwọ́ lè yìí ó máa léwu àmọ́ o kì í gbọ́ràn sí mi lẹ́nu. Ṣé mi wá ní kò ń ṣe mí náà ṣebí ìyá Bímbọ́ fún rẹ̀. èyí ni ìròyìn amúlòdùn àbí kí ọmọ làǹkẹ́ ni oníròyìn yín ọ̀dọ́mọbìnrin olórin ilẹ̀ wa kan tí ó fi ìlú òyìnbó ṣe ibùgbé tí ó kọrin níbi ìgbéyàwó ọmọọba ìlú Gẹ̀ẹ́sì sọ wípé òun yóò wálẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Bákan náà ìròyìn tó wá létí wípé akọrin ilẹ̀ wa kan tí a mọ̀ sí African Tribe tí ó jẹ́ alájọ̀jùmọ̀ kọrin pa Débísí Àwàdà tẹ́lẹ̀ rí fún ọmọbìnrin kan lóyún tí ó sì tún bá ìyá rẹ̀ ní àjọṣepọ̀ rẹ́rẹ́ rún lọ́jọ́ tí ọmọbìnrin gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí tí ó sì dákú fínfín àwọn méjèèjì sì jọ wà ní ilé ìwòsàn àdáni kan báyìí lásìkò tí à ń kó ìròyìn jọ a kò mọ ibi tí Àkànní fúnra rẹ̀. Bàjẹ́ Ṣẹ́gun. Àṣírí ti wá tú gbòrògbòrò. Báwo ni àwọn oníròyìn ṣe gbọ́?
má jẹ́ mílíọ̀nù kan wọlé. mo mọ èmi mi ò tán wọ́n wọ̀ pé bí ìlú máa wà tẹ́ bá ti balẹ̀ jẹ́ tán tẹ́ ẹ bọ̀nà jẹ́ ilé ò ní gbà yín mọ́ ẹ má máa rìn kiri nínú òkùnkùn ni. kí ló ń ṣẹlẹ̀. Kintos àbúrò Kizito ni àṣírí yín ò bò mọ́ àṣírí yín kò bò mọ́ bẹ́ẹ̀ ṣe ń báyà sùn tẹ́ ẹ bọ́ ọmọ sùn gbogbo ẹ̀ láti gbọ́ wọ́n agbẹ́yìn ó ti bàjẹ́ ẹgbẹ́ ti jà yín. Ronke ó disappoint mi tó bá sọ fún ẹ pé mo lè ṣerú ẹ ṣó yẹ kó. bẹ́ẹ̀ni sọ́hún kò gbẹ́ni gbogbo rádaràdà kò gbé gbogbo yín ẹ̀ kò wọ́ sọ́hún kò gbẹ́ni sọ́hún wọ́n jẹ́ sọ fún ẹ èmi ò bá olùṣèyàn mi ò bá tò mọ́ o wo mi ò bá tò mọ́ wo ẹjọ ẹ bá mi sọ fún ọ̀rẹ́ yín kó má wá sílé mi mọ́ o kó má wá sí àdúgbò tó tó wọ́n mi wálé wà láàṣẹ ilẹ̀ o. Ronke kọ́ sùn. ṣé wàá ní kí n sọ fún ẹ pé kó má wá òun wálé mọ́ kó má pè òun mọ́ pé tó bá wá sílé òun wo òun máa dá sí òun máa dà lé ẹ lára ni. wá ṣé màá ní èké kí ló kàn pẹ̀lú èké ìlú ọ̀dà pọ̀. kí ni ìró ògbóòrùn show me your friend and I will tell you the kind of person you are. Ronke. Ronke. Tá fẹ́ra wa káwa máa jowú ara wa ká fi sùúrù ló gbà ká lè wà títí kalẹ̀. Help me sing, sing my song, sing with me now. Help me sing. Tá fẹ́ra wa káwa máa jowú ara wa ká fi sùúrù ló gbà ká lè wà títí kalẹ̀. Tá fẹ́ra wa káwa máa jowú ara wa. Fi sùúrù ló gbà kálẹ̀ wá títí kalẹ̀ sábà fẹ́ra wá káwọn máa jó ara ká fi sùúrù ló gbà kálẹ̀ wá títí kalẹ̀. Kí ni mo ṣe? What do I do? That is happening to us. Àti wà láti ọjọ́ tó ti pẹ́ tá a ti ń bára wa ṣe. Kò dẹ̀ sí wàhálà. Can't you listen to me? I will listen to you. Ojú tó ti fúnni láyọ̀, tó ti ń pa mí lẹ́rìn, tó ti múnú mi dùn, tó wá yí padà, tó fẹ́ pa mí lẹ́kùn. Alákọ̀ọ́nì kí ló dé? Tá a bá fẹ́ra wa. Káwa máa jowú ara wa ká fi sùúrù ló gbà ká lè wà títí kalẹ̀. Sábà fẹ́ra wa káwa máa jowú ara wa ká fi sùúrù ló gbà ká lè wà títí kalẹ̀. Sábà fẹ́ra wa káwa máa jowú ara wa ká fi sùúrù ló gbà ká lè wà títí kalẹ̀. Ojú bójú olóró ẹ̀ṣà ti para mọ́ ẹni tó lóró ìfẹ́ bá mú dandan ni àkúpà yẹn jẹ́ ṣíṣí ọ̀. káwọn wò yìí. ẹ káàkiri. báwo ni wo nǹkan náà. mo wà ẹ kọjọ́ mẹ́ta. débi sí àtètè mo lè ẹ sá lọ. ta ló lọ láì dágbére tó wá ń béèrè pé ojú mi rè. ẹ wo ẹ fi gbogbo yẹn lè jàre anyway ẹni ìtọ̀rẹ́ mi Dọ́lápọ̀ olóhùn produce mi ní UK. Oh aunty man that's a brilliant job lẹ ṣe lórí album DBC yẹn I mean ìgbà tí mo gbọ́ mi believe pé Nigerian ló produce iṣẹ́ yẹn that's good. ẹ ṣé gan sa ẹ ṣé gan torí ẹ̀ náà la ṣe wálé ká lè market album yẹn then ká lè bá ọ̀rọ̀ yín sọ̀rọ̀ Mr. Shobande kó lè bá wa tà lórí label wọn ní gbogbo Africa. ọ̀rọ̀ nìyẹn ẹ máa bọ̀ mò ń jáde tẹ́lẹ̀ ní ẹ máa bọ̀ ẹ jáwọ́ ọ́fíìsì mi. God, you're welcome. Tá a bá fẹ́ra wa káwa máa jowú ara wa ká fi sùúrù ló gbà ká lè wà
títí kalẹ̀. Help me sing, sing my song. Sing with me now. Help me sing. Sábà fẹ́ra wa, káwa máa jọ̀wọ́ ara wa. Ká fi sùúrù lọ gbà. Kálẹ̀ wá títí kalẹ̀. Sábà fẹ́ra wa, káwa máa jọ̀wọ́ ara wa. Mama jẹ́ kí wàá bí ẹ sọ ìdìdàkudà. Gbẹ̀rù sàn. Ta la ṣe bínú èmi àti ẹ? Àkànní, ìwọ wá dẹni tó ń faṣọ bojú kọrin lẹ́yìn ìgbà tó ti fi wá ṣìnà báyé ara ẹ jẹ́. Lẹ́nu ẹ ṣebí wà àṣìná tí wọ́n ṣe tí mo fẹ́ gbẹ̀san lára àwọn ọmọbìnrin tó kù òun ló bu mí lọ́wọ́. Èmi Àkànní, ká ní pé lóòótọ́ ni mo dẹ̀ Ọlọ́run wà láàrin èmi àti ẹ. Ṣé wọ́n mọ Ọlọ́run ni? Ọlọ́run. Àkànní, àṣé ìwọ ló daṣọ bojú bí eégún tó wá ń kọrin wo ibi tí ṣìnà bá ẹ dé débi pé kò sí any promoter tó fẹ́ gbà ẹ́ kò wọ list ẹ̀ fún any event. Ẹ̀yin náà kọ́ yẹn àjàlá tá ń nà ẹ̀yin kọ́ yẹn ẹ wo Ọlọ́run nìkan ló máa dájọ́ fẹ̀yìn pẹ̀lú wà ọ̀dẹ̀lẹ̀ àti wà gàbàǹgebè tẹ̀ wù pẹ̀lú mi ṣẹ gbọ́. Àkànní, èmi oníṣìnà àwọn ọ̀dàlẹ̀ àgàbàgebè èèyàn ó jẹ́ tún ara ẹ̀ ṣe bóyá o lè rẹ́ni ràn ẹ́ lọ́wọ́. Mi ò fẹ́ ìrànlọ́wọ́ yín. Kí ni mo sọ? Mi ò fẹ́ ìrànlọ́wọ́ yín. Ẹ̀yin méjì ẹ̀yin yanra yín lálẹ́ nígi mú mi. Ṣé wọ́n rántí? O rántí ọjọ́ tí mo fi ẹ̀lẹ̀ ńlẹ̀ tó lára ẹ̀ ò yá. Mo fóònù ẹ mo ní báwo lára ẹ̀ ṣe ṣe. Oníwọ̀n tún lè ṣe. Bẹ́ẹ̀ ni mo rí ìwà àti àlè ẹ̀ tẹ̀ wọ restaurant tẹ̀ ń so mọ́ra yín tẹ̀ ń tẹnu mọ́ra yín lẹ́nu. Débi tí mo tún wá délé mo bí ẹ pé bó ló lọ fún window shopping pẹ̀lú ọ̀rẹ́ pé o tiẹ̀ feel much better. Ṣebí window shopping ẹ̀ rè? Ṣé bó rè? Àkànní, ìtàláìmọ̀ kan fi ṣe ra ẹ̀ òun ló pọ̀ jù. Ṣó ti rí ijó tó ń sọ yìí tèmi àti Débísí torí wa ní restaurant yẹn ọ̀rọ̀ títí ẹ gangan ló wá bá mi sọ. Báwo ló ṣe jẹ́ torí tèmi? Àkànní, ọjọ́ náà rè bí àná tí mi wá bó ṣe máa dà fún ẹ káàkiri. Débísí, ọ̀rọ̀ wo ló fẹ́ bá mi sọ tí a lè sọ lọ́fíìsì tó jẹ́ pé àti ká máa bọ̀ mí ìbàdàn tó ní. Ọ̀rọ̀ Àkànní mi sà. Àkànní, kí ló ṣe é ṣẹjà ni? Àánú rárá sà. Ṣé ti rí sà? Mo fẹ́ kẹ́ bá mi mix demo yìí. Ta ló ní? Àti pé kí ló ní ṣe pẹ̀lú Àkànní? Àkànní ló kọ 2 miles doing things síbẹ̀. Mo lè fẹ́ kẹ́ bá mi produce that. But partners ní náà ẹ̀ ṣe jíjọ gbé jáde ó ti jẹ́ pé Àkànní ló fẹ́ kó gbé jáde. Ọ̀gá, Ṣẹ́rí, yàtọ̀ sí wípé mi àti Àkànní fẹ́ra wa. Ọ̀gá, yàtọ̀ sí pé mi àti Àkànní jọ ń kọrin a tún fẹ́ra wa. Ṣẹ́rí owó orí kadà ń gbà yìí dọ́gbadọ́gba là ń pè. Ṣé mo ní fi pé ẹ bá lè bá mi produce single yìí fún Àkànní? Àdéhùn á máa fowó yẹn ṣe ọkọ lórí mi. Débísí, mo bẹ́ẹ̀ ní fún ẹ. Àmì níbi tí gbogbo àwọn obìnrin ti ń sáré kí wọ́n lọ ju ọkọ wọn lọ ni wọ́n ti ń gbìyànjú àti rí pé ọkọ ẹ rí ṣe jù ẹ lọ. Àmì that's not true. But ṣé òfin pé ó lè affect group ní concentration ní Àkànní? Láíláí, mo jẹ́rìí ẹni tí mo ní. Àfihàn. Okay. Ẹ bá ṣe sá. Why, of course. For you, I'll get it. Ẹ ṣe. Adébísí, ṣé lóòótọ́ torí tèmi ló ṣe ṣe gbogbo eléyìí? Bó ṣe rí gan-an ni Adébísí sọ yẹn. Jọ̀ọ́ torí Ọlọ́run dáríjì mi mo bẹ̀ ẹ́ ni. Àkànní, èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ òní ó wáyé
mo nífẹ̀ẹ́ tọkàntọkàn kíá ó ti ya sọ̀rọ̀ wájú papọ̀ mọ́ ti pàkọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ ìní ìwáyé bí n bá ṣe bẹ́ẹ̀ bí ikú ní mo rí èèyàn tó jẹ́ jọ akọni ìdáríjì ẹ̀ṣẹ̀ ò sí lọ́wọ́ tèmi o ọwọ́ Ọlọ́run ló wà mo ní ń ṣe inú ilé. Débísí. Ọjọ́ tó ti pẹ́ tá a ti ń bára wa ṣe kò dẹ̀ sí wàhálà. Can't you listen to me? I will listen to you. Ojú tó ti fúnni láyọ̀ tó ti ń pa mí lẹ́rìn tó ti múnú mi dùn tó wá yí padà tó fẹ́ pa mí lẹ́kùn wá. Alákọ̀ọ́nì kí ló dé? Tá a bá ń fẹ́ra wa ká wá máa jowó ara wa ká fi sùúrù ló gbà ká lè wà títí kalẹ̀. Tá a bá ń fẹ́ra wa ká wá máa jowó ara wa ká fi sùúrù ló gbà ká lè wà títí kalẹ̀. Tá a bá ń fẹ́ra wa ká wá máa jowó ara wa ká fi sùúrù ló gbà ká lè wà títí kalẹ̀. Ojú bójú olóró ń bọ̀ ẹ ṣáà ti para wọn ẹni tó lóró ìfẹ́ bá mú dandan ni àkúpà yẹn jẹ́ ṣí common understanding common reasoning common agreement kò wú jíjẹ máa pa mí owó arúgbó ẹ̀ mú òwúrọ̀ ni ẹ ṣàmọ̀ ara gbígbóná ìyẹn kò dá o you know it wanna be with you wanna spend the rest of my life with you take your time think very deeply think deep in your